ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó mà tún gbé òfin tuntun míì jáde. Ìjọba ọ̀hún ṣetán báyìí láti máa gba owó orí lọ́wọ́ àwọn ìyá tó ń ta ata káàkiri gbogbo ọjà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti kéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní gba owó orí lọ́wọ́ àwọn ìyálọ́jà àti babalájé káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà, kódà tó fi mọ́ àwọn tó ń ta ata. Ìjọba ní eléyìí yóò fún àwọn ní àǹfààní láti mọ iye owó orí tó ń wọlé ní abẹ́lẹ̀. Wọ́n ní eléyìí yóò mú àdínkù bá oríṣiríṣi owó orí abẹ́nú tí àwọn kọ̀lọ̀rọ̀sí tí wọ́n ń gbà káàkiri. Nínú àtẹ̀jáde tí ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ owó orí lábẹ́lẹ̀ FIR, wọ́n ní àwọn yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ìyálọ́jà àti babalájé láti gba owó orí lọ́wọ́ wọn. Àjọ FIRS wọ́n ní àjùmọ̀ṣe yóò wà láàrin ilé-iṣẹ́ náà àti àwọn ẹgbẹ́ àwọn ọlọ́jà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí yóò mú ìrọ̀rùn fún àwọn ará ìlú láti máa san owó orí wọn sí àpò àsùnwọ̀n kan láìsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yóò máa gba owó orí káàkiri. Àjọṣepọ̀ náà yóò mú kí àwọn aráàlú mọ̀ nípa owó orí àti bí wọ́n ṣe ń san owó orí ọ̀hún. Àjọ FIRS wọ́n ní eléyìí yóò mú òpin dé bá àwọn tó ń gba owó orí lọ́wọ́ àwọn ọlọ́jà lọ́nà àìtọ́, tí yóò sì fi òpin sí ìgbésẹ̀ àwọn ọmọ ìgboro tó ń gba owó orí ìta káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ àwọn ìyálọ́jà ni wọ́n ti sọ báyìí wípé iye ọjà tí àwọn ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó lé ní mílíọ̀nù 40 káàkiri. Ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ owó orí lábẹ́nú ó fi kún wípé àwọn ìyálọ́jà yìí àwọn yóò ṣe ojú òpó kan fún wọn àti nọ́mbà ìdánimọ̀ tó jẹ́ wípé wọn ó máa rí bí wọ́n ṣe ń san owó wọn káàkiri. Ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó mà tún ti gbé òfin kan jáde lórí àwọn ìyálọ́jà tó ń ta ata wípé wọn ó máa san owó orí.